Àwọn ará Tanzania kó wá Nàìjíríà torí ìgbéyàwó ọmọ Iyabọ Ojo. Ẹsẹ̀ ògbèrò ní gbọ̀ngàn ayẹyẹ 5 Palm tó ń bẹ ní Onírù ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2025 níbi ètò ìgbéyàwó alárinrin tó wáyé láàrin ìdílé Òjó láti orílẹ̀-èdè Nàìjíríà àti ìdílé Nkambala láti orílẹ̀-èdè Tanzania, èyí tí wọ́n ṣe fún omidan Priscilla àti ọkọ rẹ̀ Juma tó ti kúrò nínú ẹgbẹ́ àpọ́n adákàràjẹ báyìí. Àwọn lẹ́ẹ̀kan àti ẹni gbajúmọ̀ láwùjọ pọ̀ tó yọjú síbi ayẹyẹ ìgbéyàwó alárinrin náà, látòrí bí wọ́n ṣe dáṣọ ẹwà yí gbọ̀ngàn ayẹyẹ ká títí dórí ìlànà títò àga. Gbogbo rẹ̀ ló ń ṣàpẹẹrẹ ọlá àti iyì tó peléke nínú ètò ìgbéyàwó ìbílẹ̀ náà tó wáyé. Àwọn aṣọ olówó ńlá tó dọ́ṣọ̀ nínú èyí tá a ti rí aṣọ òkè ní ọkọ àti ìyàwó kó sí tó sì yẹ wọn dáadáa. Dìgbì báyìí ni agbádá ọkọ dúró tí ìrísí ìyàwó náà nínú onírúurú àwọ̀ àti ẹ̀yà aṣọ náà sì ń fi hàn pé ìyàwó ọ̀sìngín lóòótọ́. Ń ṣe ni ayọ̀ kún inú tọkọtaya tí ẹ̀rín músẹ́ tó ń ṣàpẹẹrẹ ìdùnnú ó sì fìgbà kankan já lẹ́nu wọn pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn àkókò mánigbàgbé tí wọ́n ní pẹ̀lú ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti àwọn abánikẹ́yẹ. Bákan náà ìgbéyàwó ọ̀hún tún fún bàbá àti ìyá ìyàwó ìyẹn ọ̀gbẹ́ni Adémídùn àti Iyabọ Ojo lóore ọ̀fẹ́ àti péjú lọ́jọ́ ẹ̀yẹ ọmọ wọn. Ó tilẹ̀ jẹ́ pé ìgbéyàwó wọn ti túká láti ọdún gbọ̀rọ̀ sẹ́yìn. Èyí gan tún gbé jẹbẹtẹ̀lé ọ̀pọ̀ àwọn tó ti ń retí pé ta ni yóò jókòó bàbá ìyàwó lọ́jọ́ náà lọ́wọ́, tí orí ayélujára sì tún sọ eruku lálá. Lára àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé nínú ètò alárinrin náà ni ìgbà tí Juma ìyẹn ọkọ ń tọrọ ìyàwó ẹ̀ Priscilla lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ìyàwó tó ń pé mo bẹ̀bẹ̀ fẹ́. Òmíràn tún ni ibi tí ìyàwó ti ta ọkọ rẹ̀ lọ́rẹ àtinúwá pàtàkì, ìrọ̀rí ìgbàlódé ìyẹn throw pillow tó ní àwòrán bàbá ọkọ rẹ̀ tó ti di olóògbé lára ló fi ta lọ́rẹ tayọ̀tayọ̀. Mánigbàgbé tún ní àsìkò tí ìyàwó ń dágbére ilé ọkọ fáwọn òbí rẹ̀ tó sì ń sọ bó ti nífẹ̀ẹ́ wọn tó, léyìí tó fojú hàn gedegbe lásìkò tí bàbá ìyàwó àti ìyá ìyàwó ń bá ìyàwó jó lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn àsìkò yìí wúni lórí jọjọ pé lóòótọ́ lèrè ọmọ dùn kórí jẹ́ a lè ṣiṣẹ́ rẹ̀ láyọ̀. Ọkọ ní tiẹ̀ jó pẹ̀lú àǹtí rẹ̀ kan tó ń jẹ́ Fatima. Níbi ìgbéyàwó náà àwọn èèyàn rọ̀jò ìfẹ́ lé tọkọtaya àti àwọn òbí wọn lórí, ní pàtó ìyá ìyàwó tó jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré àti aláfẹ́ láàrin ìlú. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ lágboolé eré tíátà ní Nàìjíríà ló wá bá a kẹ́yẹ. Díẹ̀ lára wọn ni Alhaji Yinka Quadri, Fausat Balogun tí ọ̀pọ̀ mọ̀ sí Madam Sajẹ, Ọmọọba Jídé Kòsọ́kọ́, Ìdòwú Phillips tí ọ̀pọ̀ mọ̀ sí Mama Rainbow, Ibrahim Chatta, Bukky Wright, Afeez Abiodun, Ọ̀wọ́ ntí ìyàwó rẹ̀ Mide Fúnmi Martins, Fẹ́mi Abiodun, Adédoyin Kúkọ̀yí, Ọdúnládé Adékọ́lá, Ọlátayà Mokade Ìjẹ̀bú, Yétúndé Wùmí, Blessing Nkechi Mukare, Ẹ̀bùn Olóyèdé tó ń jẹ́ Ọláyà Igwe, tó fi mọ́ Abímbọ́lá Kazeem tó ń jẹ́ Jigan Bàbá Ọjà, Bisola Badmus, Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Bímpé Oyèbádé láàrin ọ̀gọ̀rọ̀ àwọn ìlúmọ̀ọ́ká òṣèré mìíràn. Bákan náà òṣèrébìnrin yìí tó ń jẹ́ Tóyìn Abraham náà kópa tó jọjú gẹ́gẹ́ bí májèóbàjẹ́ àti ojú oní nǹkan. Mercy Aigbe àti ọmọ rẹ̀ obìnrin Michelle náà ṣe dáadáa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìyá ìyàwó àti ọ̀rẹ́ ìyàwó. Ẹni Olúwa Adéolúwa tó gbajúmọ̀ lórí àwọn ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ tó tún jẹ́ ọ̀rẹ́ minú ìyàwó náà gbẹ̀yìn pẹ̀lú bó ṣe ń lọ sókè sódò láti tẹ́ ìyàwó lọ́rùn, bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin ni òun gan alára. Tí gbajúmọ̀ olókoòwò tó ń jẹ́ Chioma Ikoko náà sì kópa gẹ́gẹ́ bí àǹtí àgbà sí ìyàwó ọ̀sìngín. Nígbà tí ọkọ ìyàwó ń sọ̀rọ̀ kó lè pa ìdùnnú rẹ̀ mọ́ra, ó pé ara mi yá gágá, èyí dàbí àlá tó wá sí ìmúṣẹ, mo ti ń retí ọjọ́ òní tipẹ́tipẹ́. Ó fi kún un pé lójú ọgán tóun pàdé Priscilla lòun ti mọ̀ pé ń ṣe lòun á fi ṣaya. Ní ti ìyàwó ní tiẹ̀, Priscilla jẹ́ kó di mímọ̀ pé orílẹ̀-èdè Rwanda làwọn ti kọ́ pàdé, tóun náà sì ti mọ̀ lójú ẹsẹ̀ pé ọkọ òun ni yóò padà jẹ́. Ó pé àṣálẹ́ ọjọ́ náà yàtọ̀, ń ṣe ni ọ̀rọ̀ àwọn méjèèjì sáré wọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tóun náà wá bá wọn kẹ́yẹ, kọrin tó sì tún súre fún wọn pẹ̀lú, tí ọkọ sì fi ìdọ̀bálẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe ń faramọ́ àṣà ilẹ̀ Nàìjíríà pẹ̀lú bó ṣe ti mú èdè Yorùbá mọ́ orí rẹ̀. Kódà nínú odidi àwo orin tuntun tó fi sọrí aya rẹ̀ tó pe àkọlé rẹ̀ ní
God Design ìyẹn ètò olúwa tó sì ti di àgbọ́túngbọ́ láàrin ìlú. Ayẹyẹ ìgbéyàwó ìbílẹ̀ náà parí pẹ̀lú àríyá ọwọ́ alálẹ́ tí wọ́n ń pè ní after party níbi tí àwọn ọ̀rẹ́ tọkọtaya nílẹ̀ yìí àti ní Tanzania ti péjú. Ohun ojú rí ẹnu ò lè ròyìn tán ní ìgbéyàwó alárinrin náà tí ariwo rẹ̀ kò sì tí ì tán láàrin ìlú àti lórí ìtàkùn àgbáyé títí di àsìkò kíkó ìròyìn yìí jọ. Paríparí rẹ̀, abala kẹfà péré nínú mẹ́jọ tí ètò ìgbéyàwó ńlá yìí pín sí ó ní èyí. Ìyàwó alárédè nílànà tòyìnbó náà ti tẹ̀lé lọ́jọ́ kejì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan tó kù yóò wáyé ní orílẹ̀-èdè Tanzania láìpẹ́ jọjọ. Ìta fàájì náà ń panupọ̀ pẹ̀lú àwọn tó kù pé ẹ kú oríire adùn ìgbéyàwó, ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni. Oyindamọ́lá Ọlásùpọ̀ ló ń jábọ̀ ròyìn fún ta fàájì.